BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kú kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ tó tún mọ́ wa lónìí ojoojúmọ́ ayọ̀ ojoojúmọ́ dùnú ẹ wò ó kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń lọ òun náà nìyẹn òní gangan ni ọjọ́ ẹtì Friday ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn nínú oṣù kínní ọdún 2024 lágbára ṣe Èdùmàrè kò ní jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú ayé mi àti láṣẹ Lédùmàrè Olúṣọlá Ìṣọ̀lá lórúkọ tèmi Èyìn lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ aráké ní mímọ̀ àjọ méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sìnìyàn a tún ti kalẹ̀ sórí ètò wa ètò yín láàárọ̀ níyì Ojúmọ́ Aláyọ̀ níbi tí a ti máa fún yín lórí bí àwọn kan ṣe ń lọ sí lórílẹ̀‐èdè Nàìjíríà ibi tó kù sí lọ́tún àti lósìn láwọn kókó inú ìròyìn àti kúlẹ̀kúlẹ̀ yálà láwọn ìròyìn tó jáde láwọn ìwé ìròyìn lójoojúmọ́ tilẹ̀ wọlé tàbí nínú ti eré ìdárayá ẹ̀wọ̀n nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé kan kájọ jẹ gbádùn títí àárọ̀ òní yìí lọ́lọ́kan ìjọkan èjèèjì ẹ kú kalẹ̀. ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá ọ̀dẹ̀ òdùn bí àjùrè bí alihamdulilayi rọ́bì alamin ògo ni fọ́nà lókè ọ̀run èyí tó tún jẹ́ Jímọ̀ olóyin nìní á jẹ́ fún wa aláṣẹ àbàmì aláwùrábí ọ̀pọ̀ rẹ̀ lálò lókè rúpẹ́ láì dé ìnàpẹ́nu láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ojú ní mímì kì í ṣàmọ̀ fọlọ́kọ́ àfitẹ́mi onílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà àti dé sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi láti máa fún yín láwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ rẹ̀ láàárọ̀ yìí ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Wùtàláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube ẹ má wá gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀ fún yín bákan náà lórí ẹ̀rọ ayélujára TikTok bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí TikTok ẹ jẹ́ ká jọ máa kọ́ mọ̀lùbọ́ lápàdé yẹn owó ìdákanmu la fi bá àwọn èèyàn polówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ẹgbẹ́ kìíní wá àwa lókàn káfí tiwa gbé ti lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí owó ìdákanmu lásán ní gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ ní kẹ́yìn láǹfààní láti kọ sílẹ̀ kẹgbàdẹ kan sí wa kẹsìrì pé dídùn lọ́sàn án sọkùn yín tẹ̀yìn bá tó wa wò ọ̀yá ẹ̀tìmọ̀ bá ti máa ṣe lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ní pé apá ọ̀dọ̀ tèmi láti máa kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa ti àwọn ìròyìn tí wọ́n ti bá wa sóde láàárọ̀ yìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn eré ìdárayá tí mo ti ṣetán láti máa mú wá sí etí ìgbọ̀nyín lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ní ìpalẹ̀mọ́ fún ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé lọ́la ìyẹn ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún round of 16 níbi tí orílẹ̀-èdè wa Nàìjíríà yóò ti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon báwo ni ọ̀rọ̀ yẹn ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ lọ sí ní ọ̀la gbogbo ẹ̀ láwọn ènìyàn fún yín lénìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tó gbé ìfẹsẹ̀wọnsẹ̀ tẹ́ gbá kẹ́yìn ẹ̀ kò wú mi lórí Ahmed Musa náà wá dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóhùn irú dáhùn ló fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ máa láǹfààní láti gbọ́ láàárọ̀ yìí Samuel Chukwueze agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Nàìjíríà nínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ó ti sọ di mímọ̀ pé mo fẹ́ padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù mi pẹ̀lú ife ẹ̀yẹ wo ló fẹ́ padà lọ sí ẹnìkan ni ó ti káwọ́ lérí báyìí o ìyẹn ẹni tí ń ṣe akọ́nimọ̀gbá fún orílẹ̀-èdè Morocco òun ni wọ́n ti fún ní òfin ìjìyà ẹ̀ṣẹ̀ wípé kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ méjì
méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá abẹ̀yẹn. Pep Guardiola ó mà ti sọ̀rọ̀ kan ó ní ẹ wò ó mi ò ní bínú tí gbogbo àwọn agbábọ́ọ̀lù mi nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City tí wọ́n bá lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí ikọ̀ agbábọ́ọ̀lù wo ló mẹ́nubà gbogbo ẹ̀ lọ́mọ láǹfààní láti mú wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní. Bákan náà ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Enugu Rangers ìyẹn ti ìdíje líìgì orílẹ̀-èdè Nàìjíríà ó ti sọ̀rọ̀ di mímọ̀ pé bá a ṣe ṣe àṣeyọrí kojú ikọ̀ agbábọ́ọ̀lù Rivers ó túmọ̀ sí nǹkan kan kí ló túmọ̀ sí gbogbo ẹ̀wọ̀n ayọ̀nà fún yín láàárọ̀ yìí. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ló wáyé lánàá àwọn wo ló tún máa wáyé lónìí báwo ni a ṣe máa rí wọn wò gbogbo ẹ̀ ni màá yọ̀nà fún yín láàárọ̀ yìí. Ẹ jẹ́ kí n fi gúngún lápá ọ̀dọ̀ tèmi tàbá ti dórí pápá àlọ́ yànnà gbogbo ẹ̀ nílẹ̀ dáadáa. Ẹ mọ̀ wípé ọwọ́ báyìí gẹ́gẹ́ náà ní ṣíájú ìjọ òṣèré báyìí ní ṣíájú ẹ̀kún àníṣukún láṣẹ Elédùmarè. Ẹ jẹ́ ká kọ́kọ́ mọ àwọn kókó ilé tó sùn nínú ìròyìn láàárọ̀ ní kó tó di pé àwọn kúlẹ̀kúlẹ̀ ìròyìn yẹn. Ẹ wo àgbáríjọ ẹgbẹ́ àwọn Arẹwà kan tó jẹ́ pé wọ́n pọ̀ ni wọ́n ti ń pawọ́ pọ̀ ní báyìí ló ti ń panu tí wọ́n sì ń ké tantan sí etí àwọn tí wọ́n jẹ́ aṣòfin àgbà tó wá láti apá àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé kí wọ́n má gbà ó láti gbé olú ilé ìfowópamọ́ ilẹ̀ wa èyí CBN kúrò ní ibi tó wà láti ṣídìí rẹ̀ lọ sí ibòmíì. Bákan náà ẹ̀jẹ̀ ń tún lọ o àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni èèyàn kéèyàn tẹ́ ẹ bá rí tó ń ṣègbéyàwó ọlọ́kùnrin sọ́kùnrin tàbí ìgbéyàwó olóbìnrin sóbìnrin ẹ jẹ́ kí kélé òfin ẹ jẹ́ kó gbé. Ìwé ìròyìn Vanguard ní ò gbé wa tẹkọ̀ létí de inú ìròyìn yẹn láàárọ̀ níyìí. Bẹ́ẹ̀ bá léèyàn ní ìpínlẹ̀ Bayelsa tọ́ ẹ wá ń pè é tó nítọ̀hún wá ń ṣèdè pàwùtì lápọ̀n jíìn fún yín ẹ má bá wí ẹ má bá jà o nítorí pé ìjọba ìpínlẹ̀ ọ̀hún wọ́n ti ń sọ wípé ní kò pẹ́ yìí wọn àwọn akẹ́kọ̀ọ́ wọn á bẹ̀rẹ̀ sí ní máa kẹ́kọ̀ọ́ nípa èdè China ní ìpínlẹ̀ ọ̀hún. Ní ìjọba ní ìpínlẹ̀ Èkó fúnra wọn wọ́n ní kò sí kálọ̀kábọ̀ o àwọn ti fòfin de àwọn ìketékèwé onífọ́ọ̀mù eléyìí tí wọ́n máa ń kó kiri pẹ́pà àti báyìí ní ń darẹ̀ pé wọ́n gbọ́dọ̀ ṣerú ẹ̀ mọ́ ẹni bá sì ní lọ́wọ́ kó lọ ṣe kí ni bóyá kó lọ dáná sun ni ó di inú ìwé ìròyìn The Nation láàárọ̀ òní tí a ó ti gbọ́. Ní ìpínlẹ̀ Ògùn ẹ mọ̀ wípé àwọn àgbẹ̀bọ̀ wọn ní igi gogoro má gún ni lójú àtòkèrè báyìí òun náà láti ń lọ ò ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni igi gogoro ti ń fẹ́ gún olú ọmọ lójú ṣùgbọ́n tí ò ṣe kí ni tí ò yàgò fún un tó padà wá gún un lójú ó di inú ìwé ìròyìn Plateau Times ibẹ̀ ni a ó ti rí i láàárọ̀ níyìí. Ẹ̀já gbóṣùbà káre fún ọlọ́pàá kan ò nílùú Àbújá eléyìí tí wọ́n gbé ìròyìn náà gàdàgbà síbẹ̀ wípé ọlọ́pàá kan màdé tó jẹ́ DPO tó kọ rìbá mílíọ̀nù kan náírà 1 million naira ó lóun ò ṣe kíni òun ò gbà lọ́wọ́ agbésùmọ̀mí nínú ìwé ìròyìn Plateau Times bákan náà òun la ó ti rí ìkà ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè Òde Rẹ́mọ ní Ìjẹ̀bú lọ́wọ́n àwọn alọ́kólóńkú gbé wọ́n mà tún kọlu àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ Gateway Poly sápàdé lọ́pẹ́lọpẹ́ Ọlọ́run lọ́pẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá ò lánàá òde òní yìí èlé mọ̀ ṣe lemọ́lemọ́ ò ní agbègbè yìí ẹ wọ nínú ìwé ìròyìn yẹn ni yóò gbé wa tẹkọ̀ létí mbẹ̀ nínú ìwé ìròyìn leadership lẹ́yìn tó jẹ́ ìròyìn tá a fi káàdì ẹ̀ ní àárọ̀ ní tá a máa yànnà náà nígbà bá ti dé padà látòrí pápá àwọn àjọ tó rí sí ìpèsè náà mọ̀nàmọ́ná wọ́n ti wá jábọ̀ o ẹ mọ̀ wípé láti bí ọjọ́ mélòó kan la ò ti rí náà wọ́n ní nítorí gáàsì ni o wọ́n ní kò sí gáàsì òun ló jẹ́ kí ọ̀wọ́ iná pípèsè ló dínkù lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn ẹ wò ó ń gba bá padà dé àwọn ìròyìn wọ̀nyí òun náà ni a máa bẹ̀rẹ̀ sí ní tẹnubọ̀ ṣùgbọ́n láti bí ìbá ẹja kò ń bí o ká lọ sórí pápá bàbá dórí pápá kọ́ lè fún yín ní ìròyìn látòrí pápá wá ẹja dórí pápá à ń bọ̀.
lẹ́ẹ̀kan sí ní gbogbo ìtẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà níkànnì amóhùnmáwòrán BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn níbi tá a dé dúró yìí là ń pè ní abala látòrí pápá BGI TV àlóhun méjì tá à ń ṣe lápá bí kàmú ìròyìn eré ìdárayá wa fún yín la máa ń ṣe lápá bíbá yìí láì dènà pẹ̀lú láì fi ọ̀pá bọ̀lọ̀bọ̀lọ̀ péjọ ojú ní mi kì í ṣe àìmọ̀ fọlọ́kọ àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí bàbá débi tá a dé dúró yìí fẹ́lẹ́ sport làwọn èèyàn pè ní èyí tẹnu yín bàbá ń bẹ̀ pè ní máa dáyé lóhùn torí pé omi ẹ̀kọ́ náà ní ṣe iṣẹ́ ti ṣeré ìdárayá bẹ́ẹ̀ bá ti ṣeré ìdárayá láàárọ̀ yìí ẹ gbìyànjú kẹṣẹ ọkàn kó lè ṣe àgọ́ ara yín láǹfààní púpọ̀ ẹ ti mọ̀ bí tá a ti máa ń bẹ̀rẹ̀ lórí ètò yìí ìyẹn lábala látòrí pápá BGI TV a máa ń tilé kẹ́ṣọ́ ròde ni láti trabayé lọ sí ilẹ̀ òkèèrè ẹsẹ̀ kúkú grassroots láti bẹ̀rẹ̀ láàárọ̀ òní níbi tí ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ilé-Chukwu òun ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó bí ikọ̀ agbábọ́ọ̀lù Rivers United bí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe jáwé olúborí ó túmọ̀ sí wípé nǹkan kan máa ṣẹnure ní sáà tí a wà yìí níbi ìdíje orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigeria Professional League ó sọ di mímọ̀ wípé ẹ wò ó àwọn ṣe àṣeyọrí yìí gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù Rivers United gẹ́gẹ́ bí àwọn ṣe jáwé olúborí nígbà tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n kojú ó sọ di mímọ̀ sí iwájú pé eléyìí ó tún jẹ́ kí wọ́n máa tẹ̀síwájú nípa ti pé wọ́n ti fìdí rẹmi ní sáà tí a wà yìí eléyìí ló jẹ́ kí ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Ilé-Chukwu ọ̀kan lára àwọn akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Rangers ló sọ eléyìí di mímọ̀ lọ́jọ́bọ̀ àná ní pé ẹ wò ó àti jáwé olúborí báyìí lẹ́yìn ìgbà tá a na ikọ̀ agbábọ́ọ̀lù Rivers United ó wá túmọ̀ sí pé àfojúsùn wa nínú ọdún yìí ó ṣe bẹ́ẹ̀ ó ti fẹ́ já gèrè dáadáa ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ẹ jẹ́ ká lọ sí ibi ìdíje tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ adúláwọ̀ ìyẹn AFCON ẹ wò ó ìdíje eléyìí ni wọ́n ti parí ìsọ̀rísọ̀rí wọ́n ti wá sọ di mímọ̀ pé lára àwọn agbábọ́ọ̀lù mọ́kànlá tí wọ́n máa lò lórí pápá nípele ìsọ̀rísọ̀rí ìjẹ́jẹ́ mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà wọn ò ní ọmọ agbábọ́ọ̀lù kankan nínú àwọn ikọ̀ agbábọ́ọ̀lù yìí nígbà tí wọ́n sọ di mímọ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Morocco tí wọ́n jẹ́ agbábọ́ọ̀lù ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n kó sí inú ikọ̀ agbábọ́ọ̀lù yìí bákan náà láti rí agbábọ́ọ̀lù tó léwájú lọ́wọ́ yìí níbi ìdíje AFCON ọmọ orílẹ̀-èdè Equatorial Guinea Jesus Obodo òun ni orúkọ aṣọ́lé wọn tó wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù tí àjọ CAF mú gẹ́gẹ́ bí wọ́n ṣe dáadáa sí ní ìpele ìsọ̀rísọ̀rí tó ti sọ ẹnubọ epo Emilio Nuzé ẹni tí ó mi àwọn jù níbi ìdíje tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú góòlù 5 òun ló ń lé wájú lásìkò tí a wà yìí àwọn ọmọ orílẹ̀-èdè Morocco wọ́n wà ń bẹ̀ wọ́n pọ̀ jàǹtìrẹrẹ bákan náà agbábọ́ọ̀lù 3 láti inú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Senegal àwọn 3 ló wà ń bẹ̀ o àní Kalidou Koulibaly àti Ismaila Sarr àti Kamara àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọ́n ṣà nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Senegal ń pé ẹ̀yin gangan ẹ ṣe dáadáa jù ní ìpele ìsọ̀rísọ̀rí ẹ má gbàgbé pé ìdíje náà yóò máa tẹ̀síwájú lọ́la ní ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún ìyẹn round of 16 níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè lóríṣiríṣi wọn ti máa kojú ara wọn ṣùgbọ́n èyí tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n òun níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà yóò ti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon láago 9 alẹ́ ọ̀la ìjẹ́jẹ́ wá mọ̀ pé níbi tọ́rọ̀ dédú yìí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Cameroon ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti dé sí ìlú Abidjan ní alẹ́ àná kódà wọ́n wá ṣe ìgbáradì wọn láàárọ̀ yìí ẹ máa rí gẹ́gẹ́ bí òun lọ́ fi hàn yìí ibi tí wọ́n ti ń ṣe ìgbáradì láti kojú wa níbi tí a ti máa dá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ní ọ̀la ẹ wò orílẹ̀-èdè Cameroon wọ́n ti ń gbáradì fún àwa náà àti ṣe bẹ́ẹ̀ àti ń gbáradì fún wọn ẹ jẹ́ ká wò bí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ṣe máa yọrí sí lọ́la Samuel Chukwueze òun ló sọ di mímọ̀ wípé ẹ wò ó inú mi á dùn
ayọ̀mí á kún tí n bá lè padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan lórílẹ̀‐èdè Italy pẹ̀lú ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ ìyẹn AFCON. Samuel Chukwueze òun ló sọ eléyìí di mímọ̀ pé ẹ wò ó àti dé ìpele tó lápẹẹrẹ níbi ìdíje AFCON báyìí, ohun tó máa jẹ́ ìdùnnú mi ni wípé kémi náà ṣe bẹ́ẹ̀ kí n gba ife ẹ̀yẹ yìí kí n lọ fi hàn àwọn akẹgbẹ́ mi lórílẹ̀‐èdè Italy pé ẹ wò ó gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ adúláwọ̀ tí mo jẹ́, orílẹ̀‐èdè mi ló ṣe bẹ́ẹ̀ ló gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀. Ó sọ gbogbo eléyìí láti máa fi bùgá sí àwọn akẹgbẹ́ rẹ̀ tó bá padà sí orílẹ̀‐èdè Italy. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Samuel Chukwueze. Akọ́nimọ̀ọ́gbá kan rèé tó ti káwọ́ lérí o. Nígbà tó káwọ́ lérí yìí ó túmọ̀ sí wípé ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àjọ tí ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n tún ṣe agbátẹrù ìdíje AFCON ni wọ́n ti sọ di mímọ̀ fún akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀-èdè Morocco, ìyẹn Walid Regragui ní orúkọ rẹ̀. Wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ti fi òfin dè o, kò gbọ́dọ̀ kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí pé ó ṣe àwọn àṣemáṣe kan nípa fífi ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ àlùfàǹṣá níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kan èyí tí ó wáyé níbi ìdíje AFCON gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé ibi tó ti sọ̀rọ̀ yìí òun ni ó ṣẹlẹ̀ níbi tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn orílẹ̀-èdè Morocco tí wọ́n ti kojú ikọ̀ agbábọ́ọ̀lù Zambia. Níbẹ̀ ló ti sọ ọ̀rọ̀ kògbákùngbé yìí nígbà tí wọ́n jọ ń fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn adarí ayò. ẹ wò eléyìí ni àjọ CAF mú ni wọ́n fi ẹ̀ṣẹ̀ yìí kọ́ lọ́rùn tí wọ́n sì fún ní ìjìyà ẹ̀ṣẹ̀ pé ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ rèé o, ò ní láǹfààní láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ méjì. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́. Ẹ jẹ́ ká lọ sí ilẹ̀ òkèrè. Kí ló ń ṣẹlẹ̀ ní ilẹ̀ òkèrè? Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ìyẹn Pep Guardiola ó ti sọ̀rọ̀ kan di mímọ̀ wípé lótìtọ́ àti lódodo òun ti gbọ́ wípé ẹnìkan tí ó jẹ́ gbòógì nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ìyẹn Omar Berrada, òun lórúkọ rẹ̀ ló ti lọ darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Kódà ó tún di alága wọn níbẹ̀. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa rò ó sọ́tún rò ó sósì wípé lẹ́yìn tí arákùnrin yìí wọnú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ṣé kò ní kó gbogbo àwọn agbábọ́ọ̀lù ikọ̀ Manchester City lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United báyìí? Eléyìí ni ọ̀rọ̀ tó ta sí akọ́nimọ̀ọ́gbá Pep Guardiola létí tó fi sọ di mímọ̀ pé ẹ wò ó kò kàn mí o, kò tún kọ lára mi, bóun kó wá kó gbogbo wọn kúrò màá sì rí àwọn agbábọ́ọ̀lù tí mo lè ṣe àmúlò wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City. Ó sọ eléyìí di mímọ̀ látàrí pé àwọn nǹkan kan ń lọ lọ́tún lósì. Ó wá sọ di mímọ̀ sí iwájú wípé ẹ wò inú mi dùn gẹ́gẹ́ bí ọ̀mọ́ àyè ṣe lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Èmi ò bẹ́nikẹ́ni ṣọ̀tá o, òun náà ó mọ ìgbésẹ̀ tó ti ń gbé bọ̀ láti ẹ̀yìn wá kó tó gbé ìgbésẹ̀ lọ sí iwájú sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Tó bá sọ pé òun fẹ́ máa mú àwọn agbábọ́ọ̀lù wa lẹ́yọ kọ̀ọ̀kan, mo ti rò pé kò ní lè ṣe irú kan bẹ́ẹ̀. Òun ni ọ̀rọ̀ tí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City ìyẹn Pep Guardiola òun ló fi ọ̀rọ̀ yẹn léde gẹ́gẹ́ bí ó ti wáyé ní àná. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú kí n sọ di mímọ̀ fún yín nípa àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n wáyé lánàá tí wọ́n sì máa tẹ̀síwájú lénìí. Ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún yín ní pé lọ́la ni àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ wọ́n ti mú sí ìdánidúró báyìí. Ìyẹn ìpele ìsọ̀rísọ̀rí ti ìdíje AFCON ìyẹn ó ti ṣe bẹ́ẹ̀ ó ti wá sí ìdánidúró. Ọ̀la ló tún máa gbìnàyà gẹ́gẹ́ bí a ti ṣe kọ̀wé rẹ̀ ní ti ìpele round of 16 èyí tí yóò máa wáyé ní orílẹ̀-èdè Ivory Coast. Ṣùgbọ́n lẹ́nìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan máa wáyé níbi ìdíje líìgì orílẹ̀-èdè Italy. Cagliari àti Torino wọ́n máa kojú ara wọn. Almeria àti Deportivo Alaves wọ́n máa gbéná kojú ara wọn. Ìyẹn níbi ìdíje Spanish La Liga. Níbi ìdíje German Bundesliga lórílẹ̀-èdè Germany, Eintracht Frankfurt àti Mainz wọ́n máa kojú ara wọn. Níbi ìdíje líìgì orílẹ̀-èdè France ìyẹn France Ligue 1, Lyon àti Rennes wọ́n máa gbéná wojú ara wọn. Lórílẹ̀-èdè England ǹjẹ́ jẹ́ mọ̀ pé lẹ́ni báyìí ìfẹsẹ̀wọnsẹ̀ yóò máa wáyé níbi ìdíje FA Cup níbi tí Sheffield United àti Coventry City wọ́n máa gbéná wojú ara wọn. Chelsea
àti Aston Villa aago 9 fẹ́ lọ kù ìṣẹ́jú 15 kó lù ní ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa gbìnà yá. Bristol City àti Nottingham Forest àwọn náà máa gbéná wojú ara wọn. Tottenham àti Manchester City ìfẹsẹ̀wọnsẹ̀ tó lágbára tí wọ́n yàn fojú sí nìyẹn. Ó máa wáyé lálẹ́ òní, ẹ má mí sí ẹ o, ẹ rí i pé ẹ lọ sí ilé bọ́ọ̀lù kẹ́ wò dáadáa kẹ́ lè wá rí òun sọ tó bá di ọ̀la. Nípa ti round of 16 díje AFCON ẹ jẹ́ ká ní sùúrù tó bá dà àárọ̀ la lórí ètò ojúmọ́ aláyọ̀ lábala ìròyìn eré ìdárayá máa ṣe bẹ́ẹ̀ máa wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ níbi láòrì mọ́ fún ti ìròyìn eré ìdárayá lábala látòrí pápá BGI TV. Oníyàn ṣeun ọlọ́kà ṣeun gbogbo yìí tẹ̀fẹ́ bá wa jẹ́ láàárọ̀ yìí adúdúpẹ́ lọ́wọ́ yín o, àjọṣe wa ò ní bàjẹ́. Ọdún ní mímì kì í ṣe àìmọ̀ fólókó Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ tèmi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Fẹ́lẹ́ sports làwọn èèyàn pè mí tábà débi tá a dúdú yìí. Ẹ wo ẹ máa ṣeré ìdárayá lóòrèkóòrè o kó lè máa ṣe àgọ́ ara yín láǹfààní lóòrèkóòrè. Ẹni gba penalty wọ̀ tún yín o. Ètò ojúmọ́ aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV ó ń tẹ̀síwájú pẹ̀lú olómi ọgbọ́n, ẹ má yí kúrò. Ìṣẹ̀lẹ̀ ńlá. Ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. Ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. Gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún wáyé báyìí o. Ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. Ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. Ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. Ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. Kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. Pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. Kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá Ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. Ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. Ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Ẹ káàbọ̀ padà látòrí pápá níbi tí wọ́n ti fún yín ní ìròyìn lórí ti eré ìdárayá. Ká má gbàgbé ká máa fàdúrà ran àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wa lọ́wọ́ kí wọ́n lè gba ògo ọ̀hún náà kí wọ́n lè gbá bọ̀. Kò sí tí Ọlọ́run ò lè ṣe. Ọba tí ń kó wọn ó yọ ọbọ̀ láti ilẹ̀ kó padà bá wa kó wọn jọ tán ọgbà ife ọ̀hún kí wọ́n gbà wálé. Ẹ wo ẹ jẹ́ máa tẹ̀ sọ́wọ́ wájú lápá ọ̀dọ̀ tèmi ń bì báyìí láwọn ìròyìn eléyìí tó ti inú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa jáde. Kì í ṣe ìròyìn mọ́ wípé àti ń gbọ́ fínrìnfínrìn wípé ó mà ṣeé ṣe o kí wọ́n kó àwọn ẹ̀yà kan ìyan àwọn iléeṣẹ́ kan nínú olú ilé ìfowópamọ́ ilẹ̀ wa CBN kí wọ́n kó wá sí ìlú Èkó àti wípé wọ́n ní wọ́n fẹ́ gbé ẹ̀ka ìjọba eléyìí tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú ìyófàn ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n fẹ́ kó wá ní apá àti ti CBN àti fánù ẹ̀wá gbọ́ báyìí o àwọn ẹ̀yà apá àrẹ̀wá kan tí wọ́n tó bíi mẹ́rìndínlógún ni wọ́n mà ti parapọ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ fi ránṣẹ́ sáwọn aṣòfin àgbà ní apá àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí bí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ dìgbàdàgbọ̀n fi kó àwọn ẹ̀ka ilé tó jẹ́ gbòógì ní olú ilé ìfowópamọ́ ilẹ̀ wa wọ́n fẹ́ kó kúrò nílùú Àbújá wọ́n fẹ́ kó wá sí ìpínlẹ̀ Èkó. Àwọn ẹgbẹ́ náà lára wọn ni ẹgbẹ́ Àrẹ̀wá àti tàwọn ọ̀dọ́, àwọn ẹgbẹ́ Àrẹ̀wá àti tàwọn obìnrin tí jà fún ẹ̀tọ́ àwọn obìnrin, ẹgbẹ́ Àrẹ̀wá títí àwọn ọ̀dọ́ ti apá ìpínlẹ̀ Kaduna. Ibẹ̀ ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán kan àti ẹ̀rọ rédíò asọ̀rọ̀mágbèsì lórí àwọn ìpinnu táwọn ọ̀dọ́ wọn tí wọ́n fẹ́ o. Níbẹ̀ ló ti ń sọ fún wọn pé kí wọ́n má gbà o fún wọn rárá o. Ẹni tí ó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ náà nínú àtẹ̀jáde ọ̀rọ̀ rẹ̀ ìyẹn Murtala Abubakar òun náà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ tó sì ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn aṣòfin. Ẹ mọ̀ wípé bọ́bá ti gbé ọ̀rọ̀ náà lọ́sọ̀tún tí wọ́n gbé lọ sósì ó di dandan kí wọ́n gbé wá sí ilé ìgbìmọ̀ aṣòfin. Wọ́n ti wá ń fi ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn aṣòfin àgbà
tí wọ́n wá láti apá àríwá ilẹ̀ wa pé ẹ mọ́ gbà ò fún wọn ò láti gbé àwọn ẹ̀ka tó jẹ́ gbòógì yìí nílé ìfowópamọ́ àgbà ilẹ̀ wa lọ sí ilẹ̀ Yorùbá ò nítorí gbò bá lọ bẹ̀ tán àti gbé padà tàbí àwọn ìpinnu kọ̀ọ̀kan yóò nira ò ẹ jẹ́ n kúrò níbẹ̀ kí n gbanú ìwé ìròyìn Vanguard lọ kì í ṣe nípa tẹ̀sìn nìkan nípa tàṣà àti ìṣe wa lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kò bá òfin mu bẹ́ẹ̀ ló sì tàpá sí òfin ilẹ̀ wa láti jẹ́ wípé kí ọkùnrin kó máa sọ wípé òun fẹ́ ọkùnrin tàbí obìnrin kó máa sọ wípé òun fẹ́ obìnrin àṣẹ ti tọ̀dọ̀ ẹni tó jẹ́ gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà ní ọ́fíìsì àgbà àwọn ọlọ́pàá nílùú Àbújá wá wípé ẹnikẹ́ni ò èèyàn kéèyàn tẹ̀ bá rí tó ṣègbéyàwó ọlọ́kùnrin papọ̀ pẹ̀lú ọkùnrin tàbí olóbìnrin papọ̀ pẹ̀lú obìnrin wípé ẹ jẹ́ kí kélé òfin ẹ jẹ́ kí ó gbé o gẹ́gẹ́ bí àlàkalẹ̀ wọn ní ṣe rí òfin wọ̀nyí òun náà ló wà nínú ìwé òfin wa o ìyẹn section 214 àti section 217 òun náà ni ó mà wà o ẹni tó wá jẹ́ alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà yìí ACP Múyìwá Adéjọbí òun náà ló máa tún fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ó ní òfin yìí ni wọ́n gbé kalẹ̀ ní ọdún 2014 látàrí eléyìí láti yànnàná àwọn ọ̀rọ̀ eléyìí tó lọ lórí ẹ̀rọ ayélujára wípé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ò máa fààyè gbà o kọ́kùnrin ó fọ́kùnrin tàbí kóbìnrin ó fóbìnrin ẹnikẹ́ni tẹ̀ bá rí ẹ̀yin ọlọ́pàá ẹ fi kélé òfin ẹ fi gbé wọn. mo kúrò nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ yìí mo wọnú ìwé ìròyìn Punch lọ níbẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Bayelsa ni wọ́n ti ń sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìpinnu kan o ní báyìí o láti lè máa kọ́ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ girama iléèwé wọn ní àwọn èdè kan èdè ìjọ èdè Faransé àti èdè China o pàápàá jùlọ èdè China àti láti lè mú ètò ìṣirò pẹ̀lú ìmọ̀ sáyẹ́ǹsì lókùnkúndùn ní àwọn ilé ẹ̀kọ́ wa wọ̀nyí tó wà ní ìpínlẹ̀ Bayelsa nínú ọ̀rọ̀ rẹ̀ ẹni tó jẹ́ igbákejì gómìnà wọn ìyẹn Lawrence Ewudajapo òun náà ṣiṣọ́ lójú eléyìí nígbà tí ẹgbẹ́ àwọn onímọ̀-ẹ̀rọ lóbìnrin lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tí wọ́n ṣe àbẹ̀wò ẹlẹ́gbẹ̀yẹn sí ní agbègbè Ẹ̀jẹ̀nẹ́gùà ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn ní ìpínlẹ̀ ọ̀hún yan ọ̀gbẹ́ni Daubara Àtàsì òun náà ló sọ lọ́jọ́bọ̀ tóòzè ó ní ẹ mọ̀ wípé àwọn orílẹ̀-èdè China òun náà ló jẹ́ pé lágbàáyé báyìí ló jẹ́ pé àwọn ètò ọrọ̀ ajé wọn òun náà ló mà ti ń ṣẹnu rí o tó jẹ́ pé kò sí orílẹ̀-èdè kan tàbí orílẹ̀-èdè kejì tí ò ní nílò àǹfààní orílẹ̀-èdè China bí àwọn orílẹ̀-èdè China bá sì gun orílẹ̀-èdè kan ẹ mọ̀ pé wọn yóò máa nílò olùgbìfọ̀ nítorí èdè bàbá wọn òun náà ni wọ́n máa sọ o nígbà yóò wọ́n ti sọ wípé àwọn ọmọ tiwọn náà wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣèdè China o nítorí pé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa gba àwọn olùkọ́ tí yóò máa kọ́ wọn lédè Chinese yìí èèyàn pàǹtìlá pọ̀ǹtì bẹ́ẹ̀ bá ti rí àwọn tó bá ti ń ṣèdè yìí kẹ́ ti mọ̀ wípé láti ìpínlẹ̀ Bayelsa òun náà ni wọ́n ti bọ̀wọ́ lu eléyìí kí wọ́n lè máa sọ irú àwọn èdè yìí látàrí kí agbègbè wa kó lè máa wà ní mímọ́ tónítóní àti láti lè má rí gbogbo àwọn nǹkan tó sì ń mú àjálù bá àwọn agbègbè wa tí ò fi wà ní mímọ́ tóní tó wà ní ìdọ̀tí tó sì ń ṣàkóbá fún ìlera ààrẹ wa ìgbésẹ̀ kan tí ìjọba ìpínlẹ̀ Èkó gbé ní àná ni wọ́n sọ pé ó sì wà síbẹ̀ o bí wọ́n ṣe fi òfin de àwọn ike onífọ́ọ̀mù eléyìí tí wọ́n máa fi ń gbóúnjẹ o tí wọ́n pè ní disposable take away náà ni wọ́n sọ pé wọ́n ti fòfin dè pátápátá o ní pátápátá báyìí là ń fọ́jú kùmọ̀kùmọ̀ báyìí là ń dẹ́tẹ̀ o ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú agbègbè àtòhun àlùmọ́ọ́nì inú omi ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Tòkunbọ̀ Wàhábù òun ló máa ṣiṣọ lójú eléyìí o nígbà tó ní ìpàdé pọ̀ pẹ̀lú àwọn àjọ tó ń ṣe nǹkan ní orílẹ̀-èdè wa Nàìjíríà ẹgbẹ́ manu ìyẹn Manufacturers Association of Nigeria ibẹ̀ ló ti sọ fún wọn wípé ṣe é rí gbogbo àwọn tó ń pèsè àwọn ohun jíjẹ lórílẹ̀-èdè yìí àti ní ìpínlẹ̀ ọ̀hún
ọ̀hún òun ló jẹ́ wípé láàárín ọ̀sẹ̀ mẹ́ta òun làwọn fún wọn o láti lè rí pé gbogbo àwọn nǹkan tí wọ́n ti rà tí wọ́n rà pamọ́ yìí tí wọ́n sì fẹ́ máa fi fún àwọn oníbàárà wọn kí wọ́n kọ́ tètè bẹ̀rẹ̀ sí ní tábàyò tàbí kọ́ lọ́mọ dáná sun ibi tó bá lè ṣe o nítorí pé àwọn ti fòfin dè pátápátá látàrí eléyìí òun náà ló wà nínú àwọn kan tó ń ba àgbègbè wa jẹ́ eléyìí tó ń ba àwọn àlùmọ́nì inú ilẹ̀ tàbí inú omi jẹ́ o bẹ́ẹ̀ lòmíín bá jẹun yóò sì jù ú síbi tó bá wùn ní o àti wípé gbogbo àwọn àgbègbè yìí nǹkan yìí òun náà ló ń kó ìdọ̀tí wá o tó sì ń dí àwọn ojú ọ̀gbàrá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti fòfin de àwọn ike ìjẹun eléyìí tó jẹ́ pé wọ́n pè ní disposable o wọ́n ti fòfin dè báyìí o ní ìpínlẹ̀ Èkó ẹ̀bùyá láìlọ́nù ni a bẹ̀rẹ̀ sí ni máa fi gbóúnjẹ báyìí nígbà bá fẹ́ lọ lóúnjẹ ń tà. ẹ̀tọ́ ẹ jẹ́ kí n kúrò lápapẹ̀ kí n kúrò ní ìpínlẹ̀ Èkó kí wọ́n sí ìpínlẹ̀ Ògùn eléyìí tó súnmọ́ra wọn ní pẹ̀kípẹ̀kí yìí tá ò bá gbàgbé wípé wọ́n ti yọ ẹni tó jẹ́ abẹnugan fún ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn wọ́n ti yọ kúrò lórí àléfà eléyìí tó wà wọ́n wá jó yí wá wípé òun náà ni o pánsá òfura òní pánsá rẹ̀ fi jánà àjà rẹ̀ òfura òun náà ni àjà rẹ̀ fi jìn nítorí wípé àwọn asòfin wọ́n ti ń gbé ìgbésẹ̀ lẹ́ẹ̀rin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti gbé ìgbésẹ̀ láti lè yọ Ọlákúnlé Olúọmọ kúrò nípò tó wà kó tó wá di wípé ọmọ àdìṣe o lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí nígbà tí àwọn aṣòfin méjìdínlógún tí wọ́n tọwọ́ bọ ìwé láti yọ Olúọmọ kúrò níbẹ̀ tí wọ́n sì kéde Olúdáìsí Ẹlẹ́mìdé gẹ́gẹ́ bí aṣòfin gẹ́gẹ́ bí agbẹnusọ fún àwọn aṣòfin tuntun ní ìpínlẹ̀ Ògùn wọ́n jẹ́ ó yé wa wípé ṣẹ́ẹ̀dì Olúdáìsí Ẹlẹ́mìdé yìí àti Olúọmọ òun náà ni wọ́n ti ń jọ ń dùpọ̀ yìí o lọ́dún 2019 tó já mọ́ Olúọmọ lọ́wọ́ lọ́dún 2023 ó já mọ́ Olúọmọ lọ́wọ́ ṣùgbọ́n báyìí wọ́n ti kéde Ẹlẹ́mìdé gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ abẹnugan fún ilé-ìgbìmọ̀ aṣòfin tuntun ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àwọn ẹ̀sùn tí wọ́n tún fi kan Olúọmọ pẹ̀lú òun náà ni wọ́n sọ pé ní máa ń gbé àwọn ọ̀pá àṣẹ tó jẹ́ ti ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún yẹn ìpínlẹ̀ Ògùn ní máa ń gbé káàkiri lọ́pọ̀ ìgbà lọ́gbọ̀n ó bá fẹ́ ń jáde lọ sí ibì kan ẹ wo ọ̀rọ̀ yìí òun fẹ́ dùn púpọ̀ lẹ́nu mi nítorí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn aṣòfin òun náà ni àmọ́ ní báyìí orí bó bá máa sì dáadé inú agogodẹ nígbé ọ̀rọ̀ tó bá máa lo ìgbàlẹ̀kẹ̀ inú agogodẹ náà òun náà ní gbé k'Elédùmarè kó jẹ́ kí orí wa kó dáadé kó má jìyà òun náà ni. nínú ìwé ìròyìn Platform Times láàárọ̀ ní ẹjẹ́ gbóṣùbà káre fún àwọn ọlọ́pàá o nítorí pé àwọn ọlọ́pàá ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn ti wọ aṣọ tuntun wípé àwọn ò wáṣọ àbùkù mọ́ ní àsìkò yóò ọ̀gá àgbà ọlọ́pàá kan rèé ìyẹn tó jẹ́ DPO òun ni wọ́n máa ń gbóṣùbà fún un ní bí ó ṣe kọ mílíọ̀nù náírà kan eléyìí tó jẹ́ owó rìbá tí ìkan nínú àwọn agbésùmọ̀mí tí wọ́n rọ́wọ́ tó fi lọ́ wípé ṣé yóò gbà nílùú Àbújá wọ́n rọ́wọ́ tó agbésùmọ̀mí kan ní agbègbè Tàfà ní ìjọba ìbílẹ̀ Buhari ní ìlú Àbújá òun náà ni ìṣẹ̀lẹ̀ òun náà ti ṣẹlẹ̀ ní ọjọ́ 19 oṣù táwà yọdún 2024 tí wọ́n rọ́wọ́ tó orúkọ rẹ̀ náà ni Bello Muhammed oníwá láti ìpínlẹ̀ Zamfara ó sì jẹ́ ẹni ọdún 28 òun náà ni ọjọ́ orí rẹ̀ nígbà tí wọ́n rọ́wọ́ tó gbogbo àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní ó mà lé ní mílíọ̀nù 2 ó lé ní 300 ní àwọn kan tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó wá jẹ́ agbẹnusọ ìyún alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìlú Àbújá náà ìyún ASP Mansour Azanu òun náà tí ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lásìkò tí àwọn ṣe ìwádìí náà òun náà ló fi hàn wípé ṣẹ̀rí arákùnrin yìí òun náà ni ó wà nínú àwọn ajínigbé agbésùmọ̀mí tó máa ń ṣọṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ nínú igbó Kàgákò eléyìí tó wà ní ìpínlẹ̀ Kaduna nígbà tí wọ́n sì gba fóònù ìléwọ́ rẹ̀ ni wọ́n tún rí nínú fọ́nrán tó wà nínú fóònù ìléwọ́ rẹ̀ níbi tó ti gbé ìbọn AK-47 dání nínú igbó lọ́nà àti gbára rẹ̀ là ìyẹn náà ni Bello Muhammed wá fi wò pé ọ̀gá àgbà DPO eléyìí tó wà ní orí ọ̀rọ̀ náà ló ti fi lu owó tó jẹ́ mílíọ̀nù náírà kan ló bá fi lọ pé ẹ jẹ́ ń gbówó yìí fún yín bí ẹ bá ti gbé fún yín ẹ sì fi mílẹ̀ òun náà ni DPO òun bá sọ ìgbà ó mi ò gba rìbá òun náà ni ìròyìn òun ló gbé gàdàgbà o pé ọ̀gá àgbà ọlọ́pàá DPO kan o
òun ni ò gba rìbá mílíọ̀nù náírà kan lọ́wọ́ agbésùmọ̀mí tí wọ́n mú tí wọ́n fẹ́ ní kí wọ́n lọ jùúlẹ̀ o. nínú ìwé ìròyìn Platform Times láàárọ̀ òní yìí bákan náà ní ìpínlẹ̀ Ògùn kí n padà síbẹ̀ o ní àná òde òní yìí ní òru àná ìyẹn ọjọ́bọ̀ tọ́ọ̀sì òun ni ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀ ní agbègbè Òde Rẹ́mọ ní Abbey hostel o ìyẹn àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Gateway Poly ìyún Gateway ICT Polytechnic tó wà ní Sápàdé níbi tí àwọn alọ́kólóńkígbe ọ̀gára ọlọ́ṣà tí wọ́n ṣe ìkọlù sí àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ níbẹ̀ o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gba àwọn nǹkan tí wọ́n ní lọ́lọ́kan òjọ̀kan èjèèjì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbáyé ni wọ́n fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí o àwọn ọlọ́pàá òfin mi ni wọ́n fi ṣe méjì o ní kọ́mọkébé òun náà ni wọ́n mà débẹ̀ o ká má fọ̀rọ̀ gùn ìròyìn mà ní wọ́n máa wọ̀ yájà pẹ̀lú àwọn alọ́kólóńkígbe o lòdì kọjú ìbọn sí mi kọjú ìbọn sí ẹ o Elédùmarè ló sì fún àwọn ọlọ́pàá òun náà ṣe tí wọ́n ní wọ́n rí ìkan mú balẹ̀ nínú àwọn alọ́kólóńkígbe ọ̀hún tí wọ́n ti mọ ẹni tí ó jẹ́ nínú wọn lára àwọn mẹ́rin tí wọ́n wá jalè òun náà ní agbègbè ọ̀hún òun ní àwọn mẹ́ta ni wọ́n na pápá bora tí wọ́n sì rí kan mú balẹ̀ nínú wọn. inú ìwé ìròyìn leadership náà ni màá máa fi káàdì ìròyìn tààrọ̀ níyì nítorí pé àkókò kí a lè máa pe àlejò wa wọlé ní apá ọ̀hún yẹn. nínú ìwé ìròyìn leadership láàárọ̀ níyì iléeṣẹ́ tó rí sí ìpèsè iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún TCN náà mà ti sọ ìdí pàtàkì o eléyìí tá ò máa fi ríná láwọn agbègbè kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ wípé kárí ilé aṣọ oníṣúgà ni o wọ́n ní ohun tó fà á gangan òun náà ni wípé àwọn afẹ́fẹ́ gáàsì eléyìí tí wọ́n ń lò láti fi pèsè iná òun ni ò tó nǹkan kan ọ̀hún nígbà tó ń ṣàlàyé ìkan nínú àwọn tó jẹ́ ọ̀gá àgbà nínú iléeṣẹ́ náà Ndidi Mba òun náà ló sì sọ lójú ọ̀rọ̀ yìí o ní ọjọ́rú Wednesday Mba sọ wípé àwọn afẹ́fẹ́ gáàsì eléyìí tí kò tó nǹkan kan òun náà ló fà á tí àwọn òfin rí ìpèsè náà eléyìí tó àti tó yẹ láti pèsè fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kódà wọ́n ní nígbà ó máa fi di aago méjì ọ̀sán àná lọ́jọ́bọ̀ tọ́ọ̀sì àná iye iná tí wọ́n rí lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni ó jẹ́ 2,200 díẹ̀ ní mẹ́gáwáàsì yẹn 2,386.90 òun náà ni àwọn iná ilé tí wọ́n di agbára ń bẹ̀ àmọ́ òun ti wá ra wẹ́bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pé àwọn ti ń sa ipá wọn láti lè rí wípé gbogbo kan ó bọ̀ sípò bó ti tọ́ àti bó ti yẹ. àwọn ọ̀rọ̀ ìta máa ń náfààní láti mú wá fún yín láàárọ̀ òní òun náà délé yìí mi ò fẹ́ dá wa lágara ẹ já lọ sókè lọ́hùn-ún ká lọ kó nọ́mọ̀ níta tá a bá padà dé àlejò mi yóò ti wà nínú agodo pẹ̀lú mi ẹ já dúró. ìṣẹ̀lẹ̀ ńlá. ọ̀rọ̀ yìí mọ̀lẹ́ ó bẹnu tán. ìṣẹ̀lẹ̀ ńlá lè yọ. gbáǹkọ́gbì làwọn ìṣẹ̀lẹ̀ ìgbàdégbà tó tún ń wáyé báyìí o. ó sì gba kéèyàn ó fi kọ́gbọ́n. ó ti wá tó àsìkò wáyé láti fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n tí kì í jẹ́ ká pé àgbà níwèrè. ìkànnì BGI TV túbọ̀ ń mú tuntun wá lórí ìṣẹ̀lẹ̀ ńlá. ìṣẹ̀lẹ̀ ńlá lètò tó pọn dandan kí ẹ gbọ́. kí ẹ sì tó jàǹfààní ẹ̀kọ́ tí kì í mú ní jèsí kóòtù ọ̀ràn tàbí lùgbàdé burúkú. pẹ̀lú Alhaji Aláwìyí Adébáyọ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. ìwọ ní ìṣẹ̀lẹ̀ ńlá lọ́wọ́ tàbí ní ìrírí ìṣẹ̀lẹ̀ ńlá tí mú ní kọ àfikọ́gbọ́n. kàn sí iléeṣẹ́ amóhùnmáwòrán BGI TV ní King Thousand Estate ṣẹlẹ̀ bàbá ọlábọ̀ store Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn tàbí kí o pè sórí 0907-948-5035 0907-948-5035. ìṣẹ̀lẹ̀ burúkú kò ní ṣẹlẹ̀ sí yín. ẹ jẹ́ ká fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. tó ń ṣẹlẹ̀ lálẹ́ yọ. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn abala tá a dé yìí náà ni abala tó kẹ́yìn nínú ètò Ojúmọ́ Aláyọ̀ láàárọ̀ ní níbi tá a ti máa gbàlejò tí wọ́n máa bá wa mú kan àfikàn kún wọn tàbí yọ̀ kan kúrò nínú àwọn ìròyìn tá a ti mú wá láti lè gbé yẹ̀wò fún èèyàn ará ilé náà láti lè láǹfààní
láti lè fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section. Ẹ má gbàgbé láti máa pọ̀ sí wa lójú àwọn gbogbo àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo tẹ́tí náà fàní láti máa wà bẹ́ẹ̀ bá ti wá ibi tẹ́ bá ti wá ń wò wá bójójú òpó Facebook ni tàbí ti Instagram tàbí ti YouTube ni ẹ bá wa gbìyànjú ẹ bá wa share ẹ jẹ́ kó délé kó doko káwọn ará ilé yìí náà káwọn náà lè láǹfààní láti wò wá kí ìròyìn kó ba lè dé ọwọ́ wọn náà kán lè mọ̀ nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ káàárọ̀ sà, ẹ bá mi kí àwọn ará ilé. Mo kí o bójú tó wọ̀ mí pé ẹ káàárọ̀ àti pé ní òní jẹ́ ọjọ́ tí ó kẹ́yìn nínú ayé ọ̀pọ̀ wa. Lóòótọ́ ni Jímọ̀ ìní jẹ́ Jímọ̀ tó kẹ́yìn nínú oṣù January. Ọlọ́njọ́ bá mi ṣe ní ọ̀pọ̀lọpọ̀ fún gbogbo Mùsùlùmí àti ìgbàláyé. Orúkọ mi ni Moríre Rẹ̀bílà Lawal. Ẹ ṣeun púpọ̀ ọ̀gbẹ́ni Moríre Rẹ̀bílà Lawal. Ọ̀rọ̀ tá àkọ́kọ́ mú láàárọ̀ níyì lórí ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ gbé àwọn ẹ̀ka tó jẹ́ gbòógì kan ní olú ilé ìfowópamọ́ ilẹ̀ wa yun CBN àti tí wọ́n fẹ́ gbé iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú yẹn FAAN wá sí ìpínlẹ̀ Èkó lórí àwọn awuyewuye ọ̀rọ̀ tá à ń gbọ́ lọ́tún àti lọ́sìn láti láàrin ọ̀sẹ̀ yìí náà wọ́n ọ̀rọ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ jáde àmọ́ láàárọ̀ níyì ó pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí àwọn tó jẹ́ ọ̀dọ́ lápá àrẹ̀wá lórílẹ̀‐èdè wa Nàìjíríà yẹn láríwá lọ́hùn-ún ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo fún àwọn aṣòfin wọn gbé kọ́ wọ́n gbà ó láti jẹ́ kí wọ́n gbé wa kí ni àwọn àǹfààní tẹ́lẹ̀ lè ṣe fún àwọn bá gbé àwọn kan wá sí ìlú Èkó bọ́ bá filẹ̀ sí Àbújá ńbẹ̀ kí ni nǹkan tẹ́lẹ̀ tún fẹ́ dálẹ̀ láàrin wọ́n ti ń wò pé bóyá ó ti ń fẹ́ di ẹlẹ́yẹ̀ òmẹ̀yà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bó ṣe jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá ó fẹ́ dọ́gbọ́n gbé àwọn nǹkan tó jẹ́ gbòógì wá sí ilẹ̀ Yorùbá kí lè rí sọ́sìn. Kò sí ìtumọ̀ sí gbogbo awuyewuye tí ò bá wà lórí pé bí àwọn fẹ́ gbé ẹ̀ka kọ̀ọ̀kan láti CBN tí wọ́n l'Àbújá wá sí ìpínlẹ̀ Èkó. Ìdí ni pé ìpínlẹ̀ Èkó ti jẹ́ commercial hub tí a mọ̀ fún Nàìjíríà láti ọdún tó ti pẹ́. So tí àwọn Northern Arewa youths tó bá ń complain pé torí ẹlẹ́yàmẹ̀yà ni àwọn ní wọn mọ nǹkan tó ń ṣe gbogbo ọdún tí àwọn ẹ̀ka ti wà ní Àbújá ìjọ ń gbọ́ kọ́mọ Yorùbá àwọn complain nípa ẹ̀. Secondly, ìlú mélòó ló wà ní north tó jẹ́ commercial standard rate bí Èkó ṣe jẹ́ sí Nàìjíríà. Ọmọ pariwo Kánò. Lóòótọ́ ni Kánò jẹ́ even kíní motor plate number one is Center for Commerce. Lóòótọ́ ni but ṣebí land nìkan ló wà ní Kánò. Lẹ́kọ̀ọ́ a ní Apapa Wharf látòrí omi látòrí air everything Tinkan Island gbogbo ẹ̀ mélòó ló wà ní Kánò. Pàṣẹ sugar pyramid tó wà ní Kánò tẹ́lẹ̀ mélòó ló function. But all of the industries in Lagos are functioning and producing. Kán wá sọ sí ìta gbangba pé òkè companies báyìí làwọn ní tó ń function náà. Fine, wọ́n láwọn industries kankan bíi textiles but mélòó làwọn aṣọ wọn tó ń produce lọ́hùn tí ó ń dé ìlú Èkó tàbí tó ń dé ilẹ̀ Yorùbá fún títà àti rírà. So bó ṣe pọ̀ rẹpẹtẹ kò sí ẹ̀yàmẹ̀yà kankan bẹ̀ but problem tí Nàìjíríà ní ni pé a máa ń sábà fi ẹ̀yà àti politics sínú gbogbo nǹkan tá a bá ń ṣe torí wọ́n bá pé dáadáa tó dẹ̀ fẹ́ development fún state kọ̀ọ̀kan àti pé central bank as a whole kò ń ṣe gbogbo central bank as a whole headquarters náà fẹ́ gbé kúrò ní Abuja àwọn ibi tó jẹ́ operational units tí ó jẹ mọ́ pé possibilities wà àti convictions dẹ̀ wà pé tó bá wà nílùú Èkó á túbọ̀ máa ran náírà lọ́wọ́ èyí tó fi ń pariwo níbẹ̀ mọ̀ pé ìtọ́ fẹ́ pé ó jẹ́ àwọn ẹ̀ka tó jẹ́ gbòógì ní ilé ìfowópamọ́ ni lọ́ fẹ́ kó yìí. ẹni tí ó fẹ́ kó láti Abuja sẹ́kọ̀ọ́ ó ní reasons tí ò bá rẹ̀ sí constitution to back it up tí ó kàn dàbí ìgbà tá a bá sọ pé gbogbo wa ń gbé ní desert kò wá sómi kò sí source of water kankan like tap kò sí well kò sí kí náà pé kí ní tó ń gbẹ́ these days yìí borehole kí la fẹ́ fi ṣe source of water ṣé àṣemọ́ pé kẹ́nìkan travel lọ́jọ́ monday kó ṣẹlẹ̀ máa bá wa kó mi wá ṣé tó mi yẹn bá wá tán láàrin Wednesday sí Thursday àwa ni mo mi mọ́ ọ̀ǹtì ìgbà tí Monday bá tó dé ká tó tún lọ́wọ́ order fún omi. It's high time we sit down and understand the facts and basics of implementation of policies. Tí àwọn cabals àtàwọn tí wọ́n ní pé wọ́n wà political derailed tí wọ́n kàn fi pé káwọn kan máa sọ̀rọ̀ láti make ìjọba yìí ungovernable fún President Bola Ahmed Tinubu
they should understand the fact that níbo ni àwọn ẹ̀ka yìí wà kan tó create Abuja ibi tó rí wọn tó ti yẹ kó gbé nìyẹn. bẹ́ẹ̀ni bá wò nítorí pé láwọn ìtàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà olúùlú orílẹ̀‐èdè wa Nàìjíríà ó ti fìgbà kan wà ní ìpínlẹ̀ Èkó rí kó tó di wípé gbogbo ẹ̀ ọwá kó gbogbo ọ̀hún lọ sí ìlú Àbújá láti jẹ́ olúùlú orílẹ̀. ẹ jẹ́ ká wá wo ẹ̀ka tí tó ń rí sí àwọn ọkọ̀ òfurufú ìyún wa ń kọ́ tí wọ́n ní wọ́n fẹ́ kó yẹn wá sí ìpínlẹ̀ ó tún pariwo lóyìn rẹ̀ náà pé kí wọ́n má kó. ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé mélòó ni àwọn airports tó wà ní north tó jẹ́ internationally recognized airports mélòó ló ń lọ sí US nínú wọn. àwọn èèyàn mélòó ló dẹ̀ ń ná bẹ́ẹ̀. mélòó ló ń ná bẹ́ẹ̀. àwọn tó wà ní outside the countries tó ń lọ Nàìjíríà níbo ló ń gbàdé Nàìjíríà if not tó wà ní ìlú Èkó. Secondly, commercials mélòó ni commercialization àti revenue mélòó ni gbogbo àwọn airport wọn ló ń pa ní oṣù compared to that of the one in Murtala Mohammed International Airport in Lagos. On a daily basis ó ní iye tí airport yẹn tó ń pa fún federal government àti state. Then tó wá gbé àwọn àjọ tí wọ́n monitor gbogbo flights ní Nigeria àti across the partnership tó ní pẹ̀lú other countries tó bá gbé sí Èkó it's still on the same knowledge pé fún development náà ni fún progressiveness náà ni àtìgbà tó ti wà l'Abuja kọ́ má gbàgbé pé 8 years ago bí ọkọ̀ jẹ́ kí n rán àwọn létí in case wọ́n bá ti gbàgbé tí Buhari wà bẹ́ẹ̀ ṣe bí wọ́n lọ yá plane kan wọ́n lọ yá plane yẹn láti is it not there is this African country wọ́n bá àwọn ẹjọ́ kò one-on-one with the former Minister of Aviation Adisirika Timbaranti ó sọ fún ọ pé ẹ̀kọ́ kan paint ẹ̀ ní green white green kọ́ dẹ̀ show ẹ̀ fáwa tó bá ti parade ẹ̀ díẹ̀ bókè o Nigeria Airways lélẹ̀ tí wọ́n ti gbé padà tí wọ́n ti dá padà sí existence àti functions tí wọ́n bá ti wá display ẹ̀tọ́ ní Nigeria àwọn máa dá padà ẹ̀dẹ̀ máa pa green white green kúrò lára plane yìí wọ́n fi kówó jẹ́ gbà yẹn few weeks to leaving office Minister of Aviation that was the fraud he committed alongside the presidency of ex-president Muhammadu Buhari àdẹ̀gbọ́n wọn kan lórí ẹ̀ títí dèlé mo ti gbàgbé orúkọ Ethiopian airline wọ́n connive láti dupe gbogbo ọmọ Nàìjíríà to perpetrate their fraud and they succeeded wọ́n fi kówó jẹ ìgbà tán wá wo registration number tó wà lára plane níbi tán paint ẹ̀ sí gẹ́gẹ́ bí ibi tí kìíní máa ń wà tán máa wo bí staircase àti down part of it ibi táwọn tires yẹn máa ń wà wọ́n get to know pé plane ní Ethiopian airline lélẹ̀ kẹ́ àgbọ̀n ọ̀kan mọ́. Secondly ẹ ti pé new plane ní tẹ́ ṣe rà fún orílẹ̀-èdè Nigeria fún Nigeria Airways operations nígbà tán wá track ibi tí plane yìí ti lọ ní last week normally ó yẹ kó jáde láti company tán ti build ẹ̀ but wọ́n rí pé ó ti travel to some African destinations ṣé wọ́n fẹ́ sọ pé bí àwọn test run ni. bóyá wọ́n ra àlòkù. wọ́n ra àlòkù ọgbọ́n olè ni. so tó bá padà sí Èkó only reasons because we need to progress and step forward. ní apá abẹ̀yẹ̀wò náà ló máa mú mi lọ lórí ìbéèrè lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú TCN níbi ọjọ́ mélòó kan ní ìsinyìí ó ti ń di wípé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ń náà níná orí ọ̀rọ̀ tó wá di wípé wọ́n ń tọwọ́ bọ̀ kan àwọn TCN wá jáde wípé nítorí afẹ́fẹ́ gáàsì tí ò tó jẹ́ káwọn tún máa sọ pé afẹ́fẹ́ èmi tẹ́ ń wò pé bóyá pé gbogbo àdó gbé àwọn gáàsì tá a fi ń dáná ń lè wa ká dájọ́ papọ̀ ká kó lọ fún wọn TCN ṣé ó jẹ́ kó jẹ́ pé kọ́ máa sọ pé afẹ́fẹ́ gáàsì ò tó ṣé bọ́wọ́ wọn náà láti ń ra afẹ́fẹ́ gáàsì láti pèsè iná nígbà táwọn kan sì wá múná lọ́dọ̀ tiwa tí iná ò sì ṣẹ́jú lọ́dọ̀ tiwọn kí náà ohun tó tún ṣẹlẹ̀ lápò. ohun tó ṣẹlẹ̀ ni pé ẹni tó ń fi jẹ DG àti Director General lo àti whatever position you hold mo fẹ́ sọ pé òpònú ni wọ́n. lọ́nà wo tẹ́ fi pè wọ́n bẹ́ẹ̀. wọ́n mọṣẹ́ wọn níṣẹ́ ni tí orí èèyàn bá dẹ̀ pé mọ́ ní assignment tán bá fún ẹ náà máa ń sọ ìsọkúsọ ní TCN sọ wọ́n sọ̀rọ̀ bí ọmọ tó wà ní kindergarten wọ́n sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè irọ́ ni. ǹjẹ́ wọ́n lè wá sọ síta pé láàrin 7 months tí president ti gbàjọba tí wọ́n ti wà lórí àléfà ipe wọn ò sanwó kankan fáwọn àwọn ò lè gba incentives
ǹjẹ́ wọ́n lè wá sọ síta bẹ́ẹ̀ àtọwọ́ tó ti kó mi láàrin 7 months yẹn títí di èní ilé táwọn dẹ̀ ń gbé iná wà níbẹ̀ 247 gbogbo àwọn lọ́gà ń bẹ káàkiri Nàìjíríà ǹjẹ́ wọ́n lè wá sọ síta pé nǹkan báyìí ni ó ń ṣẹlẹ̀ pé wọ́n sanwó fáwọn ká nípa ní law wípé iṣẹ́ tó bá ṣe ló máa gbà sálárì lé lórí òun ni ò bá ti dájú. Secondly, yóò solú ẹ̀dọ́ níṣẹ́ ni. You have to work before you can earn. If you don't work, you are not entitled to any money. Secondly, Minister for Power Adelabu, what have you been doing? Wọ́n sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá. Ipe kini. Ẹgbà yẹn lọ sọ̀rọ̀ pé àwọn àjọ IBEDC ló jẹ́ kó máa pèsè transformer. Iṣẹ́ Minister for Power àti DG TCN. It is not to go to the media and talk. Go to the field and work. Ohun tó ń dùn mí púpọ̀ náà ni wípé púpọ̀ àwọn èèyàn láàdájú sọ TCN. Àjọ IBEDC ládájú sọ. Àjọ TCN ò bá sì pèsè iná fún IBEDC kò sí ní tó máa pín fún wa. Ẹni sùúrù bẹ́ẹ̀ kan ló ṣe rí. IBEDC ó lè pọ̀ nínú wọn. Bẹ́ẹ̀ ni black market pọ̀ nínú wọn. Ìjọba látàyè Fáṣọlá mo rántí dáadáa. Wọ́n implement pé gbogbo meters wọ́n máa spread across the nation kó lọ lọ́fẹ̀ẹ́ ṣèbọn ń ta ni. Bẹ́ẹ̀ ni wọ́n ń ta ni. Secondly, wọ́n tún wá gbé àwọn refurbished meters kan jáde wàá ti sanwó tán wàá ṣe everything tán kó fi náà sí wọ́n á sọ pé yẹn debt tó wà lórí ẹ̀ 150,000 naira debt talent tó lù ṣe spirit ní àbí ghost ó lè ní IBEDC ní bàbá kan lórí rédíò mi ní orúkọ bàbá yẹn ní alalẹ́ Saturday ní 9 to 10 bàbá yẹn máa ń ṣe program lórí rédíò bàbá yẹn ó bá àwọn IBEDC fa ọ̀rọ̀ kan ní last year ní Ogun State precisely Abeokuta until they went to beg this man when they understand the fact that this man is being honest with accusation tó fi ń kàn wọ́n ní múnáwá ẹ máa pín bill kiri who does that ṣebí káàdì tí ń bá rà sórí fún mi ni màá lè fi pé tí ń bá ra MTN ṣe máa bíìlì mi bẹ́ẹ̀ ni ìsìnílé pè tí ń bá pè ẹni tó máa bí pé mi ò pè òun kóun náà bí rẹ̀ léèrè ọjọ́ òun ló ti pè mí last kò sí jà ń bẹ̀. But if IBEDC continue with this criminal act of issuing bills around without provision for electricity, it is wrong. Tábàtà wa mú náà mí ìgbà gan ńgbà mí gan tábà tán candle ó lighter ju iná NEPA lọ. Àmọ́ kò ní ṣàjì fóònù kò sì ní gbé. Exactly. àìmọye gas refrigerating set gas cylinder tí ẹ ti bàjẹ́. And you expect us to pay these exorbitant bills that you bring around. Lẹ́fí máa ń rí tí wọ́n ṣe máa ń na àwọn míì ní oògùn tẹ́ pé wọ́n gan mọ́ orí póòlù. Èmi ò condemn irú idea yẹn. Ní tó bá ṣe fún mi ni màá ṣe fún ẹ. Ẹ má jẹ́ ọ wá gé náà ọ̀nà yìí. Irọ́ ni. Ọ̀nà yìí. Báwo ni? Wọ́n rán wọn níṣẹ́ ni. Màá wá gbọ́ wọ́n rán wọn níṣẹ́. You understand? Ǹjẹ́ wọ́n fún yín nínú ẹ̀kọ́ kí wọ́n tó bá gé àwọn tó fẹ́ wá gé náà yìí sọ́wọ́n ló máa pèsè náà ẹ jẹ́ kẹ̀kẹ́ sọ. Ẹni sùúrù. Kí l'assurance pé iná yìí kò circulate. Tí ìtọ́nú àwọn mọ̀lẹ́bí bá ń ṣiṣẹ́ ní àjọ IBEDC nǹkan. Tó bá ní sùúrù tó bá ṣe eré wọn lè ná ẹ. Báwo lọ ṣe wá fẹ́ ṣe èrè báyìí. This is the fact. Sáwọn lọ́wọ́ máa pèsè náà. Tó bá fún mi 50 naira lénìí wípé kí n fún Fẹ́lẹ́ ní 100 naira pé kí n fún Fẹ́lẹ́ 10 naira nínú ẹ̀ mo wá yọ okay because Fẹ́lẹ́ jẹ́ bí colleague mi tó junior sí mi ní fún ní 10 naira ẹ̀ máa fún ní 5 naira ṣé ní Fẹ́lẹ́ máa dùn sí mi. Àwọn kinní náà yìí tí wọ́n provision fún each state on monthly basis or quarterly bó ṣe máa ń ṣe náà ti pín káàkiri. So it's now the work of IBEDC to do their needful by making provisions that yes gbogbo lélóyìn ó tàn why tí iná ṣe máa ń wà láwọn abúlé tá a bá ń travel tí ò kì í sí náà ní city we should think we should be we should think outside the box. Iná máa wà ní gbogbo àwọn abúlé tó dẹ̀ máa full pa tá a bá travel but kò ní sí náà ní city wáyà wo ló rọ̀ nínú lọ sí villages tí kò sí ní city that's for the IBEDC. Mi ò gbọ́ rí pé ẹ̀yin tẹ́ ẹ̀ lo transformer ló yẹ kẹ́ ra transformer. It is constitutional pé àwọn NEPA ló yẹ kó provide the transformer. Àwọn community ẹ̀hún tó wá ń dùn mí ni wípé a ṣe ìwádìí débẹ̀ àwọn community tó máa ń ra transformer yìí wọ́n jẹ́ kó yé wa pé bọ́n bá wa lọ sọ́dọ̀ àjọ IBEDC máa ní kó lọ kọ̀wé wáyé pé àwọn ra transformer yìí àwọn sì fún àjọ IBEDC ní o. That is lawlessness. That is lawlessness. Especially office wọn tó wà ní Abiola Way l'Abẹ́òkúta níbàyí ní ọ̀nà lẹ́mẹ̀.
the corruption in that office is too estimated. nígbà tẹ́ bá fẹ́ lọ sọ́fíìsì nígbà tẹ́ rí wọn náà máa ń tan generator. It is because of the shambolic activities tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Báwo lẹ ṣe máa expect kí ọlọ́pàá police station kọ́ tún máa gbọ́ lọ́dẹ? Nigeria is a dramatic state. Ohun gbogbo náà ni yóò tún wá bọ̀ sí rere lágbára bá ok. Jẹ́ ká dá lè mọ́ bẹ̀ ní àárọ̀ níyì. Ẹ jẹ́ ká máa fi lé ká máa fi ṣe lọ. Ẹ bá mi kí ọ dágbére fún àwọn aráàlú. Iná tẹ́ ẹ̀ bá mú wá a ò lè san bíìlì ẹ̀. Nigerians, wake up to realities. Not reality, realities. There are some things you need to know because èyí tẹ́ ẹ fi pẹ́ ẹ mọ̀ kò tó 1% nǹkan tí ẹ ò mọ̀. Every hospitals ló yẹ kó máa treat every victim tó bá wọlé pẹ̀lú gunshot wound, but none of these hospitals around Nigeria will ever do it. Constitutional right ni pé tó bá ti gbẹ́ni ẹ wọlé ẹ̀yẹ kọ́kọ́ treat ẹ̀ kí ẹlòmíì kó dẹ̀ ti pé especially your information department kọ́ ti pé the nearest police station pé nǹkan báyìí ni a rí o káwọn ọlọ́pàá yẹn dẹ̀ wá kọ́ dẹ̀ detain ẹni yẹn or kọ́ mount ẹni yẹn for supervision láti má sá lọ. Then tó bá treat ẹ̀tọ́ tí ẹ save life yẹn tẹ save soul yẹn, that is a job well done. Nǹkan tó bá nígbà lọ́wọ́ mi má ṣe fún mi o. Orúkọ mi ni Morire Rebila Lawa, Jumat Mufida to all faithful Muslims around the world. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àlejò aláàárọ̀ oníyè àníri ìjọba lọ fún ti ètò wa ètò ní Ojúmọ́ Aláyọ̀ lórí ìkànnì BGI TV. Èmi tí ń tòótọ́ Olúṣọlá olómi ọgbọ́n ló sọ wípé òpin ọ̀sẹ̀ yìí á dùn fún aláṣẹ́dùn ó dàbọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kú kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.